bóyá wobi kí ni tó ṣe kì oyin play orin àbí òfin gbọ́ orin bẹ́ẹ̀ sà. ọ̀dà ò tó ń gbọ́ orin. ṣé ìwọ ti rí báyìí ẹ wo ẹ̀ ń tẹ́ sọ fún yẹn kò lè gbọ́ nìyẹn. Bẹ́ẹ̀ táyé jókè ń bẹ̀ yẹn ni pé àìdá lọ ó súnmọ́. Ó jẹ́ ní wọ́n máa ṣe wọ́n ẹ̀ṣẹ̀ wọn. Ó ń sọ fún bá sẹ́ńdọ̀ pé wọ́n wé ló sọ̀kalẹ̀ kó ti máa ti wà. Má bọ̀ dáa. Sọ̀kalẹ̀ kó máa ti bọ̀. Tẹ́ bá mu gbó ẹ jẹ́ kó rí máa pé pẹ̀lú igbó orí burúkú tẹ́ máa mu àwa náà ti mu igbó rí. Ṣé o mọ nǹkan tó ṣe? Kò ṣe pé mo dìídì fẹ́ ṣe bẹ́ẹ̀. Ìdè smoke igbó. Torí pé ibi tá à ń lọ yẹn yìí báyìí ni ó súnmọ́ ní gbogbo pé. Wọ́n mọ̀ pé wọ́n wé ló gba iṣẹ́ àbí? Mo mọ̀ pé wọ́n wé mo gbà. Ó dẹ̀ mọ̀ pé kò yẹ kó gba bẹ̀. Mo mọ̀. Èmi gan sọ fún ọ́fíìsì ìjọ torí ọjọ́ tó kọjá. Ok, ẹ̀yin náà sọ fún àbí. Ó sọ fún pé wọ́n wé ní bíbá yìí. Wọ́n kò gbọ́. Ẹjọ́ torí ọjọ́ ọmọ kékeré fún ẹ̀kọ́ ẹ̀kọ́ máa ó dẹ̀ ń sọ fún pé kó má gba wọ́n wù. Ok, ẹ̀yin náà sọ fún àbí. Oh, ok, good. Ṣùgbọ́n nígbà tẹ́yìn sọ fún yẹn ó gbọ́ wà kí kò gbọ́ ni. Ó gbọ́ kò wọ́n dáa ni. Bóyá wobi kí ni tó ṣe kì oyin play orin àbí òfin gbọ́ orin bẹ́ẹ̀ sà. ọ̀dà ò tó ń gbọ́ orin. ṣé ìwọ ti rí báyìí ẹ wo ẹ̀ ń tẹ́ sọ fún yẹn kò lè gbọ́ nìyẹn. One way. Ẹ má bìí o ṣé ẹ kàn rí ó gbé yín kọ̀ màá jábọ̀ gbé lọ́lọ́kadà ní abẹ́ ẹ̀ mọ̀ rí. Tí ẹ bá fẹ́ gbọ̀kadà sọ fún pé wọ́n wé ní tó ń gbà. ẹ sọ fún wa tí ẹ bá fẹ́ gbọ̀kadà ẹ jọ understand ẹ̀yin náà máa wo ẹ tó fẹ́ kì í dáadáa èèyàn fi airpod sétí ó dẹ̀ ń play music tí jọ́dá tó bá tiẹ̀ bọ́ àbẹ̀ní ti fẹ́ ṣẹlẹ̀ nípa yìí tó máa lè gbọ́. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe sọ fún kò gbọ́ sẹ́yìn náà ti rí nsìn. Mọ́sùn ibi tẹ́ ìwà yìí kì í sí airport warehouse níbí báyìí tí àwọn kọ́ńpọ̀ ìbá ń bọ̀ tí wọ́n ń sáré bọ̀ èyí báyìí wọ́n gbẹ̀jáde tẹ́yìn bá ibà ìbọ̀ tí wọ́n bá clear ọ̀tá yín kọ́. tó dáwọn ò ní expect pé nǹkan kan máa gba bíi because it's one way o ti understand bẹ́ẹ̀ sìn ṣé ẹ rí pé gbogbo nǹkan tó ṣe ń sìn. mọ́sà ó yẹ ká mú ọmọ ẹ lọ sí psychiatric mi ò rò bórí ẹ̀ wá òkè. tó bá dé ọ́fíìsì ní nǹkan tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ àwọn ọ̀gá máa decide ẹ ti understand bẹ́ẹ̀ sìn. So now báìkì ó máa bá wa dé ọ́fíìsì tó bá wá dé ọ́fíìsì nǹkan tí ọ̀rọ̀ ẹ̀ bá jẹ mọ́ àwọn ọ̀gá máa decide o ti gbọ́n sí so we are moving. ṣé ọ̀kadà ní lọ ni àbí mi mò ń lọ. ìwọ náà máa lọ tó bá máa lọ ọ̀kadà ìwọ la máa gbé lọ. má wọrí ẹni sùúrù náà ọ̀gá ti sọ pé ẹni sùúrù. ṣé bó ti bá wọn ta sọ sí. ẹ mo gbọ́n tẹ sọ bọ ẹ tiẹ̀ Yorùbá náà Yorùbá la jọ ń sọ. anything tó bá fẹ́ sọ àbí tó bá fẹ́ ṣe tábàdé ọ́fíìsì wa máa lọ ṣe. ẹ jọ ọgá ẹ bá ti jọ àmì ìwọlé. ilé sọ̀sà. ní one way ní ẹ sọ fún ẹ̀yin náà mention iná àmì ẹ sọ fún wọn ní ìsìnkú ẹ sọ fún yóò dá yín lò ní one way ní airport ní báyìí. ṣé tí nǹkan tó ṣe yẹn ń sìn tó bá ju bẹ́ẹ̀ ṣe lérò yìí lọ kí lẹ fẹ́ máa sọ. fi machine sílẹ̀. ẹ̀tọ́ nẹ̀kọ́ fèsì lọ́ máa rò fún ọmọ àgbẹ̀. ẹ máa rọra kò ní bírèkì o ìwọ má wọrí kò ní bírèkì ẹ máa rọra ìwọ má wọrí. You think say you dey wise? You are a mumu man.